a rí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa celibate we talk of àwọn tó yẹ pé wọ́n abstain from sexual intercourse and even union bẹ́ẹ̀ ni and the majority èèyàn tó bá ń celibate ó máa ń rọrùn tó bá jẹ́ni tí ò tí ì ní sexual experience especially the practical aspect so ó máa ń rọrùn fún wọn bẹ́ẹ̀ ni and then àwọn tó ń béèrè pé nígbà tí a sọ pé ìbálòpọ̀ ó ní oríṣiríṣi àwọn àǹfààní yìí ẹni tó wá ń celibate wà ń kọ́ the fact wípé àǹfààní wà fún ìbálòpọ̀ ìyún omi ìpè èèyàn tí ò bá ṣe pé ọ̀tá ẹni yẹn máa kú no bí ìgbà téèyàn bá ń jẹ one particular oúnjẹ ni tó ń jẹ yẹn dẹ̀ ní vitamin tó ní nutrient kò mí pé ẹni tí ò bá jẹ máa kú ẹni yẹn ò kàn ní nutrient yẹn lára ni ṣóyé wa ẹni tó bá ń jẹ fruit tó ń jẹ èso tó ń jẹ pineapple tó ń jẹ vegetables ẹni yẹn máa ní vitamins lára bẹ́ẹ̀ ẹni tí ò bá jẹ àwọn nǹkan yẹn kò ní àwọn vitamins tí ó wà lára àwọn èso yẹn bẹ́ẹ̀ ló ṣe rí a mọ̀ pé ìbálòpọ̀ ní oríṣiríṣi àwọn benefit tó pọ̀ ṣùgbọ́n kò mí ìpẹ́ni tí ò bá ṣe òkú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ó bẹ́tà kéèyàn celibacy ó ní more spiritual advantage ju physical advantage lọ a rí wípé gbogbo àwọn advantages àwọn àǹfààní tí ń bẹ nínú ìbálòpọ̀ yìí they are more of physical because tó bá ń celibate spiritual life ẹnìkan ló máa boost spiritual life ẹ nítorí pé you are not attached especially tó bá jẹ́ obìnrin ó rọrùn láti concentrate ó rọrùn láti ní good relationship pẹ̀lú Ọlọ́run you understand torí a rí pé bẹ́ẹ̀lì gan sọ pé ẹni tí ò gbéyàwó ó ní ó ń care fún nǹkan tí Ọlọ́run ju ẹni tó gbéyàwó ó ní the unmarried cares for the things of the Lord while the married cares for the things of the world that he may please his spouse. So celibacy rọrùn a dẹ̀ sọ pé èèyàn tó bá fẹ́ celibate ó rọrùn fún èèyàn tó bá tiẹ̀ yẹ pé kò tiẹ̀ ní experience yẹn rí tàbí ẹni tí ó bá jẹ́ pé ó mọ̀ make decision ni ṣóyé wa so but ìwọ tó bá yẹ pé ó fẹ́ celibate má wulẹ̀ lọlé ọkọ má wulẹ̀ lọlé ọkùnrin ṣóyé wa then fún ẹ láti gbé ìgbé ayé celibacy yẹn ní ìrọ̀rùn keep ara ẹ busy make sure pé o busy má jẹ́yàn kan tí ó fi bẹ́ẹ̀ ní too much time because even though you are celibating o lè escape nature máa wá just like when you have urge or you have the feelings you can just have a cold water bath but when you are busy to some extent gan you don't even have any feeling of ovulation lára ṣóyé wa because nígbà míì téèyàn bá wà idle you be conscious of your body system but if you are not idle you are the type that is busy ṣóyé wa then you have to get closer have good relationship with God ìyẹn náà máa ń jẹ́ kí celibacy rọrùn fún yàn láti ṣe ṣóyé wa the fact wípé ìbáṣepọ̀ ní benefit kò mí ìpáwọn tó bá fẹ́ dúró fún Ọlọ́run ò lè dúró fún Ọlọ́run kódà gan èèyàn tí ò bá márìrì tí ò gbéyàwó gan tá àti ìgbéníyàwó is expected láti jẹ́ celibate is expected láti jẹ́ virgin nítorí wípé ẹni tí ò bá márìrì kò ní ẹ̀tọ́ sí ọkùnrin ṣóyé wa ṣùgbọ́n bóyá due to àwọn environmental condition kọ̀ọ̀kan bóyá àwọn ìgbé ayé kọ̀ọ̀kan tẹ́lẹ̀ one or two people ti wà exposed sí tẹ́lẹ̀ tàbí àwọn logistics míì lè wà tẹ́ pé ẹlòmíì ò tí àti ìgbéníyàwó ṣùgbọ́n kò ní intact hymen ìyẹn ò túmọ̀ sí wípé bóyá ẹni yẹn wayward ṣóyé wa so celibacy jẹ́ ìgbé ayé tó jẹ́ choice ní tí kálukú bá yàn ni ṣóyé wa the fact that you have chosen to celibate kò mí pé the whole world kan wá celibate pẹ̀lú ẹ nítorí wípé is your choice so you don't use your celibacy to disturb other people and the fact that you have chosen to go and marry you don't use your marriage to disturb other people you don't impose lifestyle on people every lifestyle ló ní advantage ló dẹ̀ ní disadvantage so fún àwa tá à ń béèrè mo ní mo fẹ́ answer question yìí openly so that gbogbo èèyàn lè benefit wọ́n sọ̀rọ̀ nípa èèyàn tó jẹ́ obìnrin tó yẹ pé virgin ni pé ó wá ní àwọn àìsàn ara the likes of cancer the likes of fibroid etc. a mọ̀ wípé lára àwọn àǹfààní ìbálòpọ̀ ní wípé wọ́n ló máa ń prevent fibroid nítorí fibroid jẹ́ the growth of tissues nínú ara ṣùgbọ́n bẹ́ẹ̀ náà la ní àwọn obìnrin míì tí wọ́n ti wà nílé ọkọ tí wọ́n sì ní fibroid tí wọ́n sì ní àǹfààní sí ìbálòpọ̀ a ní àwọn míì náà tí wọ́n wà nílé ọkọ tí wọ́n sì ní cancer torí wípé a rí wípé wọ́n sọ pé ara àwọn àǹfààní ìbálòpọ̀ fún obìnrin pé ó máa ń prevent cancer wípé tí ọkùnrin bá ń fọwọ́ kan ara obìnrin pé ó lè tètè discover lump lára ẹ̀ débi wípé àwọn kìíní yẹn ò ní grow further
á tètè ṣe examination, breast examination tó rán ní kóbìnrin máa examine breast ṣóyè wá pé tó dà tó bá ti rí lump kan á lè tètè lọ report fún àwọn doctor. Then wọ́n tún sọ yí pé lára àwọn àǹfààní ìbálòpọ̀ gẹ́gẹ́ bí n ta kà ní pé ó máa ń prevent growth of tissues. Bí àwọn míì náà wà tí wọ́n ní ọkọ tí wọ́n sì ní àwọn gbogbo àwọn àìsàn yẹn, so virginity kò stop anything, kò ní kéèyàn má gbé ìgbé ayé. Nígbà míì gan èèyàn míì gan tó ń celibate ó máa ń rẹwà, ó máa ń dán, ó máa ń fọkànbalẹ̀ ju ẹlòmíì tó ní òun wà nínú union tí ọkàn ènìyàn ò balẹ̀. So tó bá jẹ́ wípé lifestyle tí ìwọ yàn nìyẹn, tẹ̀síwájú bẹ́ẹ̀, torí pé a rí wípé ńgbà míì gan míì máa ń padà wá celibate kẹ́yìn ìrìn àjò wọn ni, nítorí wípé mentality tẹ́lòmíì ní nípa union kò jẹ́ kó lè farabalẹ̀ láti make decision at the beginning of life. Later àwa kúkú wá live life celibate yẹn. Kò sí ètà àyàn tí Ọlọ́run ò gbà lọ́wọ́ wa tó bá ti jẹ́ wípé ó wà nínú ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run ṣóyé wa. So èèyàn tó bá jẹ́ celibate kó continue bẹ́ẹ̀, torí Bíbélì gan sọ wípé ìwọ tó bá ti gbé ìyàwó tó bá wù ẹ́ láti continue máa ṣe bẹ́ẹ̀, ìwọ tó bá sì gbé ìyàwó tó wọ́n wulẹ̀ fi kalẹ̀ ṣóyé wa. So a rí i pé ìgbé ayé méjèèjì yẹn òun ló fi ògo fún Ọlọ́run lábẹ́ orí ọ̀fẹ́. Ìwọ tó bá sì celibate pẹ́ tó bá tó àkókò kan tó feel pé o fẹ́ relate pẹ̀lú opposite sex, you can go ahead. Àwọn míì máa ń ní belief pé èèyàn tó bá ti celebrate tó bá ti wed ẹ̀ mọ́ Christ kò gbọdọ̀ marry mọ́, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ni. You can change your mind because Bible says if you are behaving uncomely to your virgin, marry her, it is not a sin. So tó bá feel pé bóyá o change mind here as a celibate, you want to now relate, you can go ahead. This life is a peaceful life tí Ọlọ́run ti fún gbogbo wa. So fún àwa tá ní impression nípa àbí nítorí wípé ẹni yìí àbí nítorí kò tí sún mọ́ ọkùnrin ni àbí nítorí ó jẹ́ virgin ni, kò sí nǹkan kan tí ó ní kí èèyàn ó mọ̀ dúró fún Ọlọ́run. Virginity ò dẹ̀ kí ń disturb èèyàn, kò kí ní outgrow. Ẹlòmíà ní àìmẹ̀yìn á wá ní outgrow, á wá tíìkì, kò wá ní gbogbo yẹn wrong belief ni. Gbogbo àwọn àǹfààní tí ń bẹ nínú ìbáṣepọ̀ yìí ó really ní tòótọ́, ìyẹn ò ní ká lọ ṣe lòdì sí abẹ́ òfin Ọlọ́run ṣóyé wa. So èèyàn tó bá fẹ́ celibate kó continue, ṣùgbọ́n wọ́n tó bá ti wà nílé ọkọ tá a ti gbé ọ ní ìyàwó, ò lè celibate mọ́, ò lè sọ pé ò ní dó ọkọ rẹ. Tó o bá ti mọ̀ pé ò rẹ́dì láti dó okó, má fẹ́ ọkọ. Ṣòwò pé mo ti sọ, tó o bá rẹ́dì láti dó ọkùnrin, má lọ lé ẹ̀, dúró sílé bàbá rẹ, mọ̀ celebrate lọ, mọ̀ gbégbé ayé rẹ, mọ̀ celebrate lọ ṣóyé wa. Celibacy choice ni, ọ̀ lè marry tán kọkùnrin ti sanwó orí ẹ̀kọ́ wá lọ fẹ́ mọ gbogbo pamọ́, kò ṣeé ṣe mọ́. Tó bá fẹ́ pa òbò ẹ mọ́ fún Ọlọ́run, mọ̀ wulẹ̀ marry ṣóyé wa. Then kì í ṣe gbogbo ń tá a bá ń gbọ́ lórí afẹ́fẹ́ ńlá mọ̀ gbàgbọ́, a mọ̀ jọ. Ṣe mọ̀ pé àwọn bricklayer tán bá wà ní site, wọ́n á mú àwọn gravel yẹn, wọ́n á da tòkè ẹ̀yẹn nù, tìsàlẹ̀ yẹn náà máa lò. So bẹ́ẹ̀ náà ni even tá a bá gbọ́ lórí pẹpẹ gan gbà míì á sieve ẹ̀, torí ń gbà míì most of àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí ẹni tí ń sọ gan ò ṣe. Gbogbo àwọn tó ń ṣe make up, tó ń ṣe hook up, tó ń ṣe brand up, tó ń ṣe gbogbo hook up kíní kan up tó ń ṣe yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò ṣe fún ara wọn. Bẹ́ẹ̀ ní ìtàlù ẹ mọ̀ pé afẹ́fẹ́ lágbára, tá bá ti gbọ́ nǹkan lórí afẹ́fẹ́, ẹni tí ààrẹ sọ̀rọ̀ kan ń sọ̀rọ̀ bò tó bá ti lọ rèé bẹ̀rẹ̀ sí ní ṣe láìsí ní confinement of marriage, ó ti kó bára rẹ̀ because ẹni tí ń sọ ọmọ bóyá òǹkan ò ṣe. Ó lè jẹ́ bóyá n tó gbọ́ ń bì kan àbí n tó kà ń bì kan àbí n tó rí ń bì kan àbí n tó kàn fíù pé bó ṣe yẹ kó rí. That's the reason why àwọn ìmọ̀ràn tá a bá ń rí àmọ́ síìvù ẹ̀. Tó bá ní ọkọ dó ọkọ rẹ, kò sí stáìlì tí wọ́n gbé kalẹ̀ fún wa wípé bẹ́ẹ̀ ṣe gbúdọ̀ ṣe ni. Tẹ́ bá ti lẹ́tọ̀ọ́ síra yín, bó bá ṣe wù yín, tẹ́ bá ti ṣera yín, tó bá ti jẹ́ pé kò mú pain wá, kò mú ìnira wá fún yín, you can do it the way you like as long as it bring joy to the two of you. Bẹ́ẹ̀ tó o bá tí ì ní ọkọ, mọ́ dó oko. Ìwọ náà tó o bá ní ìyàwó, dó ìyàwó rẹ. Torí àwọn tá à ń criticize wọ̀nyí, èmi rí wọn as a correctional center ni. Correctional center nírú àwọn yẹn jẹ́. Tó o bá ti mọ̀ pé àwọn ibì kan wà tí ìyàwó rẹ lè rí àwọn alternative, ó tètè tọ́jú rẹ̀ kójú ẹ̀ mọ́ bá lọ sínú alternative yẹn. Tó bá sì ti mọ̀ pé ibì kan wà tí ọkọ rẹ ó ti rí alternative, ó tètè ṣe dáadáa sí ọkọ rẹ kí ó má bàa ní reason láti lọ síbi alternative yẹn. Correctional center lèmi feel pé ó yẹ ká rí àwọn ibẹ̀ yẹn, kò yẹ ká máa ṣe criticism.
ó yẹ ká mọ rí wọn as a correctional center ni. Ní ìsìn téèyàn bá bímọ téèyàn ò bá fọmọ lóúnjẹ, bóyá àwọn kan wà tí wọ́n bọ́ fún un níjẹkújẹ jẹ níléèwé, ó ti tètè fún ọmọ rẹ lóúnjẹ, nígbà tébi ò bá pọmọ kò sí bí wọ́n ṣe fún un níjẹkújẹ. Ṣóyé wa, so gbogbo àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì fún wa. So gẹ́gẹ́ bá a ṣe sọ, celibacy is a good lifestyle because you are not attached. Tó bá ti dó ọkùnrin wàá release oxytocin. Oxytocin yẹn máa bond yẹ pẹ̀lú ọkùnrin yẹn ni. Obìnrin dẹ̀ máa ń bond faster ju ọkùnrin lọ, multiply by 4. Tọkùnrin bá bond 100%, obìnrin á bond 400%. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí àwọn obìnrin míì tí wọ́n ń fìyà jẹ wọ́n nínú relationship, wọ́n á tún padà síbẹ̀ torí okó tán ti dó, torí wọ́n ti bond. Bonding yẹn is not your mate. That's why tí ó fi better fún obìnrin láti dúró fún Ọlọ́run. Ọkùnrin ò fi bẹ́ẹ̀ ní much problem because bára ọkùnrin ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí tobìnrin. So ìwọ tó bá ti mọ ọkùnrin, dúró bẹ́ẹ̀. Kò sí bó ti ṣe dàgbà tó, because tó bá ti lọ bọ́ǹdì ó ṣòro láti sáré withdraw mind rẹ nítorí àwọn hormones tó ti secret ó ti sọ́pọ̀ mọ́ ọkùnrin yẹn. Ṣóyé wa, bẹ́ẹ̀ even tó bá ní relationship kan tí ò bá jẹ́ pé ẹ bá dóra yín, tí relationship yẹn ò bá work, ó rọrùn fún ọ láti continue with your life. So celibacy is good, is the best for singles, but it is not recommended for the married. If you are married, you have to sleep with your husband. Effective ṣe gbọ́dọ̀ máa dóra yín lóòrèkóòrè. Tó bá dẹ̀ ready, má wulẹ̀ marry, má celebrate fún Ọlọ́run. Tó bá ti débẹ̀ tó ti àwọn hormones ẹ ti use mọ́ ìbáṣepọ̀ yẹn, tó bá wá lò ṣe mọ́ ọ̀hún tanra rẹ ni. Kò possible, kò ṣe with, kò lè dàbí ìgbà tó tí táwọn hormones ẹ ò tí rí kinní yẹn tó tí taste ẹ̀. Ṣóyé wa, so even tó bá ní urge gan as pé nature wa, it will come and go. It will come and go. You understand? Ìgbà míì gan tó bá ti feed nature yẹn for long, because long term celibacy ó máa ń kill libido. Yes, if you celibate, even tó bá jọkùnrin gan ló bá celibate pẹ́, tó bá yá okó ẹ̀ máa shrink, tó bá yá á lose the sensation pé ìbáṣepọ̀, torí ara máa adjust ni. Tó bá ti ń celibate, your body will adjust. It's time will come that you will not even have all these ovulation feelings. Oh, ní mọ́, because you have been celibating. That is one thing about celibacy. You won't even, it's not even a case to consider, because you are more attached spiritually. You have more spiritual, relationship. Ṣóyé wa, so celibacy dáa fún àwa táwọn wò pé bóyá nítorí èèyàn kan jẹ́ virgin ló ṣe ní kinní kan. No, virginity ò ní any health hazard. In fact, it is the best. Tó bá mọ ọkùnrin tó dẹ̀ ní ìbáṣepọ̀, tó bá rẹ̀ ó rọrùn fún àwọn dókítà láti tètè mọ ibi tí wọ́n dojú ìtọ́jú rẹ̀ kọ. Ò ní ìbálòpọ̀, ò ní boyfriend, ò tẹ̀ mọ́kùnrin. Ṣóyé wa, yóò tètè rọ̀ wọ́n lọ́rùn láti lè diagnose bóyá malaria ni àbí nǹkan kan bẹ́ẹ̀ ni, tẹ́ pé ó ní àwọn tó yẹ pé ó ní ìbáṣepọ̀. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n mọ̀ divert ìtọ́jú sí. So continue that way. It is approved by God fún àwọn tán bá ní oore ọ̀fẹ́ rẹ̀. Ṣóyé wa, nǹkan tí mo ní kí n sọ fún wa nìyẹn. So a sì máa tún ṣe program lórí celibacy yẹn, because àwọn mi ò mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ti ẹ̀ ń gbérù gbé ayé yẹn. Wọ́n mọ̀ bí àǹtọ́rọ̀ a máa ń sọ̀rọ̀ nípa okó àtòbò, ẹlòmíì ti feel pé gbogbo ìgbésí ayé ó depend on okó àtòbò. Fún àwọn tán ti marry ló wà fún, torí most of the time tá a bá ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ yìí, we are centering it towards those who have the right. Torí táwọn yẹn ò bá ṣe, á cause more problem. Immorality tá à ń rí nínú society wa nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àwọn wà nínú union yẹn wọn ò ṣe ìbálòpọ̀ tó péye gan ní ń fa àwọn immorality yẹn. So tó o bá lọ bẹ̀ rárá, ó pè rẹ ju kó wá lọ kó má wá ṣe ìbáṣepọ̀ yẹn nínú rẹ̀. Ṣóyé wa, ó ṣe pàtàkì láti mọ eléyìí. So ìgbé ayé pé kéèyàn ò dúró fún Ọlọ́run yẹn ò là ń pè ní celibacy. Kéèyàn ò mọ̀ ní opposite sex. Tó bá jẹ́ ọkùnrin lè celibrate, obìnrin náà lè celibrate, bẹ́ẹ̀ obìnrin sì ń celibrate more ju ọkùnrin lọ torí bí ara ṣe wà structured. So ó jẹ́ nǹkan tí ó rọrùn lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọjọ́ tá a bá máa ṣe live, I will create awareness for it. Thank you so much.